ìmọ̀ tó ti pẹ́ ni ó wá lé líle rẹ̀ tí ọ̀rọ̀ ọ̀run rẹ̀ ni ò jẹ́ kó sí gbogbo kùlìyà àti Saudi àfi Jamiu Maliku Saudi nìkan bá a ṣe wo oòrùn oṣù nǹkan kò rọrùn kò rọrùn Jamiu Maliku Saudi ní kùlìyà yẹn nìkan wà wọ́n sì láwọn tí wọ́n bẹ̀ wọ́n náà ṣe kà báyìí pẹ̀lú ọwọ́ báyìí. àwa rí ẹni tọ́lọ̀ ń fìmọ̀ rẹ̀ yé ẹni tí Olúwa tó fìmọ̀ tí èsè pọ̀ ṣe bá sì bí pé kọ́ sọ ó dẹ̀ ń púrúfù ẹ̀ ó dẹ̀ ń rí sọ kí ni òjá gbà fún kéèta kéèrò kí ni ń ta kí ni ń rọ abẹ́gẹ́tì kí ni Jami'atu Ummul Qura ní Maka ni mo ti kẹ́kọ̀ọ́ Jami'atu Ummul Qura ni mo ti kẹ́kọ̀ọ́ ṣáádà rẹ̀ ń bẹ lọ́wọ́ mi kò sí kùlíyà al-Falaq wan-Nujum Jami'atul Islamiyya bil Madinatil Munawwara kò sí kùlíyà yẹn bẹ́ẹ̀ Jami'at Malik Abdulaziz bí Jeddah kò sí ń bẹ́ẹ̀ bàbá sọ débẹ̀ ló kú nísìn Jami'atul Imam Muhammad bin Saud al-Islamiyya ní Riyadh kò sí ń bẹ́ẹ̀ Jami'atul Malik Fahd lil Petrol wal Ma'adin ní Dammam kò sí ń bẹ́ẹ̀ izan Jami'at Malik Saud ní Riyadh òun ni ó ṣẹ̀ṣẹ̀ wà ní kọ́ọ̀sì ṣẹ̀ṣẹ̀ wà wọ́n rẹ́ǹtì èèyàn ní kéde pàwọn náà ni wọ́n mà ló jẹ́ kí wọ́n máa ṣe mistake tí Saudi ń ṣe ni mo fi ní lùlù tí mo fẹ́ràn jù Saudi wa àmọ́ lérí ọ̀rọ̀ á wọlé oṣù yá ní wọ̀nyí wọ́n máa ṣe mistake mẹ́. Bismillahir Rahmanir Rahim gbogbo àná láti gbọ́n tí bàbá wa yìí sọ nípa Mamlakatul Arabiya Saudiya nípa pé aláìmọ̀kan ni wọ́n nípa ìmọ̀ wá oṣù gbogbo ẹ̀ mara wọn ṣẹ̀rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹni tí ò máa mamlaka ni ṣẹ̀rí ẹni tó bá máa Mamlakatul Arabiya Saudiya yóò máa wàhálà wọn àti gbìyànjú wọn lórí ìmọ̀ ìgbàlódé àti owó tí wọ́n ń ná lórí bí ìmọ̀ yẹn ṣe máa gbalẹ̀ láwùjọ wọn so ìmọ̀ scientist generally àbí ìmọ̀ pé tó jẹ́ kínní wọ́n gbìyànjú gan kódà ní ọdún tó lọ ní gbogbo àgbáyé àwọn ni wọ́n gba first níbi ìmọ̀ dentist nípa eyín Mamlaka ni wọ́n fún ní first torí wàhálà wọn àti ìgbìyànjú wọn bá ṣe so wọ́n ní kàkún lásìkò ìpápá jùlọ vision 2030 so ìgbìyànjú wọn lórí àlámọ̀rí ìkẹṣẹ kékeré so téèyàn bá fẹ́ sọ pé Mamlaka aláìmọ̀kan ni wọ́n lórí ìmọ̀ wíwá oṣù ń tàn wọn gẹ́ẹ̀tẹ̀ dáadáa bí ká sọ pọ́n ṣe mistake so wọ́n claim pé Jami'at Maliku Saudi nìkan ni wọ́n ti ń kọ́ ìmọ̀ nípa falaki bí i ìmọ̀ astronomy or something like that so ọ̀rọ̀ yìí ò ṣe déédéé rárá bí a kan bá tún tún àwọn nǹkan yẹn wò torí pé nǹkan tí ìmọ̀ tí ò pamọ́ ni téèyàn kan sọ pé ibi tóun ti lọ wúmọ̀ yẹn jáde yóò díjú fáwọn yẹn láti mọ̀ wọ́n náà tẹ̀ sí Google àwọn ibi tí wọ́n ti ń ṣe àwọn courses yẹn ní ilẹ̀ ní Saudi gbogbo ẹ̀ náà ni ó yẹ àkọ́kọ́ wọ́n ní Jami'at Maliku Saudi nìkan wọ́n ti ń ṣe course yẹn ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ rárá kò true so àwọn ibi tí wọ́n ti ń ṣe wọ́n ń ṣe ní Malik Abdulaziz ní Jeddah tí wọ́n sọ pé kò sí ń bẹ̀ o wọ́n ń ṣe láti 1976 ẹ̀dẹ̀lẹ̀ kéwú ní Ummul Qura so ó dá mi lójú pé kì í ṣe 70 lẹ lọ sí Ummul Qura ẹnìkan sì tún sọ pé wọ́n dà pé diploma lẹ ṣe ń bẹ̀ so ní tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé àwọn jamiat tí wọ́n ti ń ṣe ìmọ̀ astronomy tó yẹ pé gẹ́gẹ́ bí course kódà àwọn ibi tí wọ́n ti ń gba masters tí wọ́n ń gba doctorate ó wà ń bẹ̀ dáadáa so wọ́n ṣe ní Jami'at Malik Abdulaziz bí Jeddah ibi tẹ́ni wọ́n ṣe yẹn wọ́n ń ṣe ń bẹ̀ dáadáa so inú àwọn ibi tẹ́ni wọ́n ti ń ṣe Malik Saud wọ́n ń ṣe ń bẹ̀ Malik Fahd lil Petrol wal Ma'adin ti Dammam tẹ́sọ òun náà wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n ń ṣe ìmọ̀ astronomy ń bẹ̀ wọ́n ń ṣe handasatul fadha àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ wọ́n ń ṣe ń bẹ̀ so kódà wọ́n ń ṣe ní Jami'at Malik Abdallah ilé tó wà ní Jeddah tó wà ní tòsí yín tó wà ní gimu yín ní Makkah tẹ́lẹ̀ wà yẹn wọ́n ń ṣe ìmọ̀ yìí ń bẹ̀ náà bákan náà wọ́n ń ṣe ní Maliku Faisal ní Ahsa
wọ́n tún ń ṣe ní Jamia Amir Sultan ní Riyadh. Gbogbo àwọn àyè yìí ni wọ́n ti ń ṣe àwọn ìmọ̀ yìí. Jamia Mamlaka Arabiya wọ́n sì ní kàkún pẹ̀lú ìmọ̀ yẹn gan-an. Kódà tó ń ti pé àwọn náà máa ń lọ fún prediction. Ẹ jẹ́ má pẹ̀júwe wa tá a bá ń kẹ́kọ̀ọ́ torí Saudi lèmi náà ti kẹ́kọ̀ọ́ tá a bá wà ní Mamlaka, so wọ́n ti predict pé city báyìí o snow máa pọ̀ ńbẹ̀ ní date báyìí o káwọn èèyàn ṣọ́ra o. So ìmọ̀ yẹn pẹ̀lú prediction tí wọ́n fún wọn yẹn àwọn yóò ti mọ̀ lákìyèsí pé tó wọ́n ní nǹkan báyìí ó ṣẹlẹ̀, but wọ́n ní fún ní 100% ìgbáralé pé nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ni. Wọ́n wàá retí dijọ́ náà, tó bá ti wá dijọ́ náà tí nǹkan yẹn ò bá ṣẹlẹ̀ wọ́n mọ̀ pé prediction ó lè bọ́ sójú ẹ̀ ó sì lè má bọ́ sójú ẹ̀. So but tí ó bá wá bọ́ sójú ẹ̀ ìgbà yẹn wà tó declare holiday tó bá ṣe pé tí ó ní àwọn èèyàn lára pé káwọn ọmọ ilé ìwé kan máa lọ o, káwọn ọmọ Jamia kí wọ́n dúró sílé lọ́jọ́ yìí o. So gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n máa ń lò. Kódà tí Saudi bá fẹ́ kò gbára lé ìmọ̀ kìíní yẹn ní tí ṣẹ̀ríà ní kí wọ́n lò náà ni wọ́n ń gbára lé. So wọ́n á gbé àwọn irinṣẹ́ tí ó jẹ́ kí kìíní yìí tóbi sí kó tóbi láti fi lè wá lójú sánmọ̀. Gbogbo àwọn ìgbìyànjú yìí ni Mamlaka máa ń wá tòun ti wípé wọ́n nímọ̀ prediction rẹ̀. So ohun tí a fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé ká kẹ́fì Mamlaka pé kò máa ti ń ṣe àbí kò nímọ̀ yẹn, ọ̀rọ̀ yẹn jìnnà sóòótọ́ gan. So kódà ọ̀rọ̀ pé èèyàn fi gi ojú olóore èèyàn fi gúngi òun ni wípé kéèyàn máa ṣe kíni o, kéèyàn máa fún wa níwọ̀ wọn pẹ̀lú pé kéèyàn ṣàfitì tí èṣe tiwọn kéèyàn ṣàfitì ẹ̀ sọ́dọ̀ wọn. Ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì inú àwọn kan tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ pọ̀ mo kàn fẹ́ gé ní ṣókí. Òun ni wípé òǹsòríyà àsọ̀bíyà lẹ́fi ní Mamlaka ní kán máa ra tíra Safwat Tafasiru ti Sheikh Al-Allama Ali Sabuni ma. Ọ̀rọ̀ yẹn jìnnà sóòótọ́. So ọ̀rọ̀ ọjọ́ mi ní kò ṣe bí tá a fẹ́ lọ. So ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun ni wípé kọ̀díyà àti Sheikh Adam àti ọ̀rọ̀ pé wọ́n láwọn ògbóṣù ọ̀rọ̀ ìtàn sọ nínú tíra àwọn as-Sawm wal-Fitr àbí nǹkan. So gbogbo wa la mọ issue tí ń ṣẹlẹ̀ láàrin ẹni bá ka tíra Sheikh Adam èyí ó mọ issue tí ń ṣẹlẹ̀ láàrin Sheikh Adam àtàwọn àfáà North. So nínú àwọn issue yẹn náà ni wípé Sheikh Adam ò gbà kíni o, àwọn ò gbà pé ìjẹ́ Sultanu Sokoto ó délẹ̀ Yorùbá ń bí báyìí. So ìgbìyànjú Sheikh Adam ni rahimahullahu ta'ala. So àwọn ẹlòmíín náà dẹ̀ nírú ròrí yẹn. So but nígbà tí ṣe pé ìjọba ti wá tó bá jẹ́ pé àwọn tí wọ́n fà á lẹ̀ fún wa nù lágbọ́nrin yìí, so l'option ju pé ká ṣe kódà kó ṣe pẹ́yìn níjọba fà á lẹ̀ á mọ̀ tẹ̀lé yín náà ni. Báyìí pẹ́yìn níjọba fà á lẹ̀ pé tó ọ̀rọ̀ àwòsù ẹ̀yin ni ká máa lò l'option ju ká tẹ̀lé yín lọ. So but ẹ̀yin tẹ́ ní ẹ̀yin ẹ fẹ́ ṣe tiyín lọ́tọ̀, ìgbìyànjú wo lẹ̀ ń sà lórí à ń wá oṣù. Kàlẹ́ndà tẹ́ ẹ lọ ń wò yìí everybody náà ló lè wò. So everybody náà ló lè predict àwẹ̀ 50 years sísìn pé àwẹ̀ ọdún tó ń bọ̀ yìí o 29 lágbà yóò bẹ̀rẹ̀ nígbà báyìí yóò sì parí nígbà báyìí. Kì í ṣe ìmọ̀ kan tó díjú rárá pé wọ́n ṣàlàyé ìmọ̀ yẹn fún mi ó fẹ́ mọ dorí mi rú. Ìmọ̀ kí ló wà ńbẹ̀? Ẹ dákun torí tọ́lọ́hun mo kàn fẹ́ clear rẹ̀. Mamlaka Arabiya Saudiya country tí wọ́n gbìyànjú púpọ̀ nípa ìmọ̀ ìdàgbàsókè ní pàápàá jùlọ ọ̀rọ̀ ilmu al-falak àti al-fada. So wọ́n try gan, wọ́n ti gbìyànjú gan. Àwọn èèyàn dẹ̀ ń gba masters, wọ́n ń gba doctorate ní Jamia tí ò dín ní Jamia 6 àbí 7 gan ní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí. Kódà ìgbà tí àfáà wa tó ń sọ̀rọ̀ yìí náà láwọn wà ń bẹ̀ gan kì í ṣe Jamia ẹ̀yẹ kan ní ṣe kọ́ọ̀sì yẹn. Àwọn Jamia yẹn pọ̀ tó yẹ pé wọ́n ti bẹ̀rẹ̀ láti 1970s tán ti ń ṣe. So kọ́lọ́wọ́n bá kójọ náà rẹ̀ kó ṣàánú wa kó ṣàlékún dáadáa wa. So ẹni tó bá wà ń bi àlámọ̀rí ẹ jẹ́ àyànjú ẹ̀ ẹ má jẹ́ àmọ́ fẹ̀sìn Ọlọ́run ọba ṣeré mọ́. So n ta fẹ́ lò lórí pé àwa láṣà àwọn ènìyàn gbogbo ọ̀nà yìí kíní yóò lè bí dáadáa wá fáwùjọ wa, kò lè bí dáadáa wá fáwa gan. So ọjọ́ àti sun kálukú wa gan kò ní rọrùn o tó bá ṣe pé a ṣàfẹ́ defend irọ́ pẹ̀lú irọ́ ní gbogbo ọ̀nà. kọ́lọ́wọ́n bá nù àánú rẹ̀ kójọ kó ṣàánú wa kó ṣe dáadáa fún wa. Wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in.